lórí ọ̀rọ̀ Sanko Rasidi Àtàndá Adékúnlé ọmọ ológun tán sọ lọ́wọ́ wọ́n ní kó wá rújọ́ tiẹ̀ kó wá sọ̀rọ̀ tiẹ̀ mi mọ ìgbà tó wà tìyàwó ẹ̀jọ́ ń dùn tọ́jọ́ ń gbé tán lu tán gbé ẹlẹ́rìndòdò síra wọn lẹ́nu mi mọ̀ bóyá àyà yín ó wà ń bẹ̀ tẹni kó wá mọ rújọ́ tiẹ̀. ẹ̀yin olólùfẹ́ Sanko Rasidi kò ní bàjẹ́ fún yín àwọn èèyàn wọn ní ọgbọ́n ọkùnrin kan wà tó jẹ́ pé orí ẹ̀ ti dàrú àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wọn á dọ́gbọ́n máa dá ọkọ lẹ́bi kán lè bá àdóyàwó ẹ̀ wọn á máa sọ fún ìyàwó pé ó sì lè máa ṣe báyẹn ọkùnrin gidi kan nìyẹn ẹ̀yìn kínákìnní kan láti fi wọlé síyàwó lára fóbìnrin torí ẹ̀ bá pé nígbà tọkùnrin ìwọ tó mọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn tó wá ń sọ wípé Sanko fìyà jẹyàwó ẹ̀ ṣèṣèjú ẹ̀ ló ṣe ètò èmi fi ń jáde ni wípé èmi ń jáde nítorí wípé ọmọ yẹn kò tí ì pé ọ̀sẹ̀ kan kò ì pósù kan ìyàwó ti ń jáde ó ti ń sunkún káàkiri social media ó ti ń lọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ látàrí pé kẹ́ndé bá dáwó fún un ṣé n tó kàn nú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn so sẹ́rí ẹjẹ́ ọkọ̀ sọ̀rọ̀ kan fún yín ẹ ń bá ló kọ làbùkù mọ́ wá kiri ẹ lọ rèé tú lé àwọn tó ń jẹ́ celebrity lọ́kùnrin òṣèré tátà ní olórin ni ẹni tí wọ́n bá fúnra nù lé ojú ti ẹlòmíì lọ bọ̀ torí pé sẹ́tàn gbé dání ẹ̀ ní mọ̀ kán lè bá múnú ti yín dùn so wọn ní jẹ́ kí nǹkan yẹn kó àfẹ́tì iṣẹ́ àwọn so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìyàwó wọn tọ́rọ̀ bá ní kó jẹ́ pàṣán fún wọn irú wọn ni irú ìyàwó Sanko tí wọ́n jáde ó ti gbà ẹ̀yin tẹ́ ń bú mi pé wọn ì dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó bẹ́ẹ̀ bó lẹ ṣe ń ṣe báyìí ìyàwó tó jáde tó wá ba ayé ọkọ ẹ̀ jẹ́ ń gbòòrò tó pẹ̀lú bọ́kọ ẹ̀ sí bí ọkọ ẹ̀ ṣe ní ìgbà tí wọ́n jọ dùn mọ́ra wọn ṣẹ̀ wà ń bẹ̀ ni kí ó tó jẹ́ pé àsìkò tí nǹkan bá kàn rí bákan ni obìnrin á jáde ẹ wàá sọ́pọ̀tì ẹ̀ ṣé ìyàwó Sanko gbẹ̀n tí yà ń jẹ lójú yín ni ẹ ṣe kí nílà àwọn ọkùnrin kan náà dẹ̀ tó wà ń bẹ̀ tí wọn ò nílà ká ìbáyìí torí Ọlọ́run àti ẹ̀gbọ́bìnrin pé obìnrin lè sọ́pọ̀tì obìnrin ẹgbẹ́ pé bóyá torí pé jóbìnrin bóò lọkùnrin náà bóò lẹ́sẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ́pọ̀tì nǹkan yìí olórí burúkú ara yín lẹ́yìn ọkùnrin yìí ilé yín ò tó ẹlòmíràn níyàwó ńlé o ó ti fi wèrè léyàwó ẹ̀ lọ o ẹ̀dẹ̀ ń dá ọmọ ọlọ́mọ tó ń tọ́jú fámìlì ẹ̀ wọ àwọn ọmọ ẹ̀ náà ọlọ́kàn ní kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ kẹ́rí fi máa mọ àṣírí tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé wọn ni ẹ wo àwọn ọmọ Sanko bọ́n ṣe rí ẹ wo ìyàwó ẹ̀ sójú ẹni tí yà ń jẹ ni ẹ̀yin yẹn ẹ máa bẹ̀rù Ọlọ́run o bóyá ẹ wá ní àwa afẹ́ da àárín wọn wúra ṣé ẹ mọ̀ tí mo kéèyàn fẹ́ da àárín nǹkan rú ni à ń sọ wípé tí ìyàwó ṣe ò dáa láti gbé ọkọ ẹ̀ wá social media ọkùnrin gan tó yẹ tó jẹ́ tó popular gan kò ṣe ìṣèkan yẹn bọ̀ torí pé ìyàwó ẹ̀ fẹ́ fi orúkọ ẹ̀ yẹn fi ètè gẹ̀ẹ́tì tó fẹ́ gẹ̀ẹ́tì kó gbogbo ẹ̀ tó máa di bí Sanko bá sọ̀rọ̀ kò ní kórúkọ ẹ̀ bàjẹ́ kò dẹ̀ ní kíṣẹ́ wálẹ̀ o nígbà tí sẹ́yìn lẹ̀ bí i so àdàbí kan tí a dẹ̀ máa lò ní pé àdàbí tóun bá ṣe dáadáa fún ìyàwó òun ló kù mi ò ní sọ jù báyẹn lọ. ìyá kan bẹ ní ìlú Ọ̀yọ́ ìyá Yèyé Táyésí Ọ̀jẹ̀ Mọ́rọ́mọkẹ́ ẹ̀yin lè kàn sí wọn wà ní ìdojúkọ LA Primary School nílùú Ọ̀yọ́ bóyá ẹ̀ẹ̀ta ọjà yín ò lọ déédéé gbogbo nǹkan orí bákan fún yín ẹ fẹ́ bọrí ẹ fẹ́ ṣe fàájì ẹ fẹ́ gbé kòkò Ọ̀ṣun kalẹ̀ ẹ ṣe fàájì ni ẹ̀yin lè kàn sí wọn ẹ kàn sí wọn tẹ́ bá ti dọ́dọ̀ wọn lágbára Ọlọ́run gbogbo tẹ́ ń wá Elédùmarè ó fojú tó sí Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi ẹ ṣeun. Adéwà mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore Yèyé Ọ̀jẹ̀kẹ́mi
Kẹ́mimọ́rọ́mọkẹ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. Irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀? Àìrọ́mọbíni àbí àìróyún ní? Iṣẹ́ rẹ tí ò lọ déédé. Bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú. Yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́. Ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá? Bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà. Mọ́ rájẹ́ jẹun. Bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ. Wá sí Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀. Bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni. Èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fínra lókè èèpẹ̀. Gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlé. Yèyé Ọ̀jẹ̀ Kẹ́mimọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́. Iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265. Má dákẹ́ mọ́lẹ́ o. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.